بأقوال أذنب ولو كبرت في الأقاويل إن رسولا لنور يستضاء به إن رسول لنور يصدر به مهند من سيوف الله من سيوف الله مسلول ọmọdékun má tọ́nà àdánwò ìyàdákun máa tán tí ìbànújẹ́ àyàfi látòkèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn mẹ́tàn ti ìbànújẹ́ sọ́yọ́ láàfin látòkèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára tó bá gbọ́ pọ́lọ́ mi ó ti gbọ́jọ́ kú wà látòkèdélẹ̀ ìgbé ẹ̀kún ó sọ nílé wọn Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ́yọ́ aláàfin látòkèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára ilé ayé làbá sọmọ níbẹ̀ ayé la ó fi sí ilé ayé làbálẹ̀ níbẹ̀ a ó fi sáyé lọ kúrò wá tí ò bá padà ó di dandan kó fi wá sáyé lọ Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ́yọ́ láàfin látòkèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára lẹ́lẹ́jà ìfẹ́jà lẹ́lẹ́rọ̀ rẹ̀rẹ̀ ìṣàkúṣà ní kọ́ lọ́hùn ṣàwọn Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ́yọ́ láàfin látòkèdélẹ̀ ọ̀lẹ. láti yájà oríṣi mẹ́ta ọ̀tá mi táyé wá ti ta ọ̀pọ̀lọ̀ ń bẹ̀bọ̀ sórí ìta mẹ́ta lórí olùṣìnà bàbá ìmọ̀mọ̀ ó ti dájú ayé wọn ti ta Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ́yọ́ láàfin látòkèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára ó ti jáde ó ti tọ́jọ́ mẹ́ta ní kí ló dé wọ́n lápá ẹ̀ ló rọ̀ kí ló dé wọ́n lẹ́sẹ̀ ló rọ̀ wọ́n lè kìrọ̀ mi máa fi kọ́ wá máa fi kẹ́bi wá Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ́yọ́ láàfin látòkè.
kéde ilẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Akí bàbá wa ikú bàbá yìí. Kábíyèsí o. Àìsí ń pè wọ́n jẹ́ kábíyèsí wọ́n rilẹ̀ dáadáa. Kábíyèsí o. Wọ́n ó dé dáadáa ló bu Ọlọ́run. Kábíyèsí o Allahumma àmín. Bá wa dáadáa. Àmín. Bára mi bá ń bẹ́lẹ̀ ni. Àbáwílẹ̀ kan náà pé ọba wa tí a wí. Ọba wa ti dé. Ilé pọ́n balẹ̀. Àníládá. Àlejò pọ́n balẹ̀ àríwọ̀. Àwa tá ń pọ́n balẹ̀. A máa ṣòfò ọmọ. Ọba wa tí a wí, ọba wa ti dé. Onílé pọ́n balẹ̀. Àníládá. Àlejò pọ́n balẹ̀ àrírọ̀rùn, àwa tá ń pọ́n balẹ̀ ká máa ṣòfò ọmọ. Akíkalẹ̀ ọba wa ìmọ̀mọ́ àgbà lọ́yọ̀ọ́. Damallahu hayatahu. Ọba wa Fadilatu Sheikh Barrister Bilal Hussein Akéwùgbẹ̀rú. Akíkalẹ̀ wọn púpọ̀. Damallahu hayatahu. Ọlọ́pàá ṣẹ̀dí àrí wọn pẹ́. Àmín. La ilaha illallah. Àmín. Wọ́n kí gbogbo ẹ̀yà àbá wa ńláńlá lọ́yọ̀ọ́. Ọjọ́. Àìmorúkọ yín kọ̀ tó dé ní tó bẹ́ẹ̀ ti fẹ́ ẹ má bínú mọ́ kí. Ọmọ bínú. Gbogbo bàbá wa ìmọ̀mọ́ àgbà kí. Mo kí ìmọ̀mọ́ ní ààfin bàbá wa ikú bàbá yìí. Mo kí yín kọ̀. Damallahu hayatahu. Àmín. Mo kí Amiru Ansarul Huda. Ẹ má bínú nítorí Ọlọ́run. Damallahu Ó yẹ kí hayatahu. wọ́n lọ́dọ̀ wọn níjẹ̀ẹ́jọ́. Ṣùgbọ́n àwọn ìpèníjà táwa tá a jẹ́ ìmáàmù òní máa ń ní ọ̀pọ̀ gan. Hayakumullah. A ti ní lẹ́mìí pé ibi báyìí là ń lọ. Tí wọ́n bá wá sọ yí pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ìlú kì í rọrùn fún wa láti fìlú lẹ̀ lásìkò. Tí máa ń sábà fanu ẹ má bínú torí Ọlọ́run. Ọmọ bínú. Ẹ sọ yí pé ìlú náà lájẹ ìmáàmù òní lórí. Hayakumullah. Ìlú yẹn ló kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí wa kó tó kàn mí. Mo bẹ̀ yẹn má bínú. Ṣùgbọ́n ń gba bàbá wa igi ogun ti wá fi mí lọ́kàn balẹ̀ pé má wọrí. Kí n máa mójútó kò mọ̀ sọ àwọn ọ̀nà mójútó tó ọkàn mi balẹ̀ tó gbogbo. Alhamdulillah. Àwọn ẹlọ́bìnrin torí Ọlọ́run. Mo kí nà sí ìwà Ansarul Huda ní Damallahu hayatahu. kí ẹ̀yin náà. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí. Pẹ̀lú ògùn Ọlọ́run tọdún yìí ò ní jáṣe máa. Allahumma àmín. Ẹ̀sìn náà nù bá ṣe máa ṣe lọ́dọọdún pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín. Mo kí bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tí mo gbádùn wá sí wọn pọ̀ náà. Hayakumullah. Gbogbo àwọn nǹkan lẹ́sẹ̀ sọ bẹ́ẹ̀ ká àwọn agbọ́gbọ́ ẹ̀ ká. Ṣùgbọ́n ẹ̀rí mi yànnà náà tó bí báwa náà ó ti gbádùn yín dáadáa. Hayakumullah. Ọba ní àmọ́ gbádùn yín jù bẹ́ẹ̀ lọ. Insha Allah. Ọlọ́run mọ́ṣẹ́ bá wa sán ilé sàn. Allahumma àmín. Mo wá kí àfáà tí wọ́n pè mí wá sí òde. Hayakumullah. Bàbá wa Fadilatu Sheikh Dawood Igi Ogun. Damallahu Bàbá tí hayatahu. wọ́n jẹ́ Khadimul Muslimin fún gbogbo Ọ̀yọ́ Aláàfin. Damallahu hayatahu. Ọlọ́pàá máa ń ṣẹ̀dẹ̀ ọlọ́pàá dúró tì í. Àmín. Ní ìbáṣà wọn ni kò rọrùn ó pọ̀ fún mi láti kú Ògbómọ̀ṣọ́ lónìí. Rárá Kò bàbá. rọrùn rárá. Ẹ ò kó kí púpọ̀. Ṣùgbọ́n ní ìgbà tó wá náà, mo kanra mi lábùkù. Hayakumullah. Pé àìmọye nǹkan lẹ́yìn náà máa mú mára nítorí tiwa. Hayakumullah. Ọlọ́pàá ṣàwọn ṣe dáadáa pẹ̀lú. Allahumma àmín. Wọ́n á kí bàbá wa dáadáa tí mo ń gbìyànjú kí n jọ. Bàbá wa àfáà wa àgbà nígbà táwa wà ní kéékèèké láti ìmọ̀ dáadáa láti ń gbọ́ wá sí wọn. Láti ń gbọ́rọ̀ Ọlọ́run lọ́dọ̀ wọn. À á sì ń gbọ́ dìsí ọlọ́mọ tí ilé alága. Ẹ wá wà àwọn ìgbà tá à ń wí yìí nìyí. Àwọn náà mọ̀ pé bá ti rí ni ohun àfojú ọmọ èké kù àgbà náà. Alhamdulillah. Ẹni pé báwọn bá jókòó lórí àga tó ṣe tẹ̀tẹ̀ báyìí gbà náà, àárín èrò náà làwa wà, àwa máa kọ́ tán wílẹ̀. Wọ́n á ní John chapter 3 verse 4. Ó pe àwọn ọmọ kọ́lẹ̀ máa pé yẹn. Bàbá ti wá kọ́ bu ẹlẹ́ dáadáa. Àwa padà sí skul pé ẹ̀yin ará mi tẹ̀ mọ́tà wọn náà múdà. Ẹ̀rí ti dé. Ó ti dé. Ọlọ́pàá jẹ́ kọ́ adúró tì. Àmín. Allahumma àmín. Mo kí Honorable Skimmer. Mo sì kí Honorable Taofik àti gbogbo àwọn tí wọ́n wá ṣojú wọn. Mo kí bí ẹ ṣe wọn gbẹ́rù Ògbómọ̀ṣọ́
ọlọ́run bá wa dúró tì. Allahumma àmín àmín. ó tún gbogbo ẹ̀yin alálàájì tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé èmi rẹ̀ fẹ́ fi bẹ́ẹ̀ bá alálàájì sọ̀rọ̀ tí wọ́n bá dé èmi máa fẹ́ fi wọ́n lẹ̀ ni pẹ̀lú ìṣesí wọn. Iyakumullah. ìsì lọ́fà ẹ̀yin ọ̀rọ̀ tí kò lọ́rọ̀ mi mọ̀ àbí mi ò rí. Mi ò mọ̀ àbí mi ò rí ọ̀rọ̀ tí kò ń bẹ. kò ń bẹ́ẹ̀. ṣáárí àwọn míì ń bẹ mi mọ̀ ní tiwọn ẹlòmíì ń bẹ mi rí ní tiwọn. ẹ̀tọ́ mọ́rọ̀ tí ó kù ní mi mọ̀ ó sì kù ní mi ò rí. ẹni tí ó ṣe ìsìláàmù dáadáa bẹ́ni tí ìtì ẹ̀ ṣe mùsùlùmí rárá ń bẹ tó ṣe pé àìmọ̀kan ló sọ ọ́ dì bẹ́ẹ̀ ọmọ ní. tó bá mọ̀ ni ó ṣeé ṣe kó dáa ju tiwa yìí lọ. ẹlòmíì wá ń bẹ òun mọ̀ ṣùgbọ́n nítorí pé kò rí bóyá tí ò rí òjì ọ̀dà lójú. ṣàgbéǹgbà míì nínú sáyẹ̀nsì wá ní seeing is believing. àìrí kò jẹ́ kó dá òun lójú pé kó ti rí nù kò jẹ́ kẹ́lòmíì lè ṣe ìsìláàmù dáadáa. ṣùgbọ́n yìí bẹ́ẹ̀ wá lọ mọ́kàtẹ́rẹ́ dé ọ̀rọ̀ tí yín kú òní mi mọ̀ àìbẹ́ẹ̀kọ́ mi mọ̀ nú yín ọ̀nà ọwọ́ a ṣe wá àṣìkò. Iyakumullah. àfi mo rí mi ìgbàgbọ́. ṣe pé mi ìmọ̀ pò mú ọ̀rọ̀ yín ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n gbé dáhùn tí ọ̀wá rí kó tó dé ọ̀nà wọ́. Iyakumullah. ìtumọ̀ ẹ̀ ni pé bí gbogbo èèyàn bá fẹ́ wọná láǹkì àmọ́ ẹ̀yin yìí ẹ máa wọnú lọ́rọ̀ ọ̀rọ̀ yín já síná bẹ́ẹ̀ yẹn bá fi wà ń bẹ̀ iná wù yín wọ̀. Iyakumullah. Damallahu hayatahu. ṣe ẹ gbọ́ rárá. àgbáyé bàbá. wọ́n bá dàrí àmọ́ ọlọ́run wọ́n náà bá ló dá o ẹ̀yin yìí o ẹ máa wọná lọ o. ọ̀gbọ́dọ̀ jẹ́ yín mọ́. máa fún náà mọ̀ àjẹmí. àtà náà bọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ yín mọ́. mo rò ó ti yẹ ní ìsìn tá ẹ bá fi wá wà ń bẹ̀ iná wù yín wọ̀ ní ẹ̀kan choose láti dọmọ náà ìṣe deliberate attempt ó yín ni. torí bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ni màá kàn bẹ̀ yín torí pé kẹ́ ẹ wọ náà kò pé wa kájọ wà nìjọ náà ló jọ pé gbogbo wa. bẹ́ẹ̀ ni bàbá. ẹ má wọ náà simple. ọlọ́run jẹ́ orí àpòjá bàbá yìí. àmín. àwa náà àmì wọ náà. àmín. ó ti parí. ṣé kò tí ẹ wá sí yín tán. Iyakumullah. ṣé o sá ti dé. ọjà ti lọ o ti dé wá àsìmọ́ ẹ̀yin gan ló yẹ ká ẹ gbé bá wá sí. àwọn tí ń tajà nínú ibi ìsìn tí wọ́n bá dọ́jà wọ́n gbọ́dọ̀ dó wá sí. àwọn tí ń ṣiṣẹ́ níbi iṣẹ́ wọn gbọ́dọ̀ dó wá sí. mo rò pé tí ẹni ìsìn ẹ̀yin gan lẹ gbọ́dọ̀ ẹgbẹ́ nìkan gbọ́dọ̀ tó ṣe wá sí báyìí mọ́. bẹ́ẹ̀ni kan bá ń lọ ọbẹ̀ kan tí wọ́n bá wá mú tí ó wá jẹ́ yìí èmi àrà máa nàájì kan láti mọ́kàrí àwọn ọmọ tí màá wá ní òsì bẹ̀rù ọ̀nà léèmì kí n sọ fẹ́ni tó lọ mọ́kà tó dé tí mo jí pé kò bẹ̀rù ọ̀nà èmi tẹ́rẹ́ nìyẹn ó choose láti wọ náà ni èmi nìyẹn ẹ̀sẹ̀ máa mú tí máa bò má ṣe sìnà má bò má jalè má bò àtàtẹ́tẹ́ má bò má lu jìbìtì má bò tí wọ́n tó ọdọ tó dé jẹ́jẹ́ bó ríran ṣé wàá sí ti ń ti délẹ̀. Iyakumullah. ṣé wàá sí ti délẹ̀. wọ́n ti gbọ́ yé bàbá. àmín. ṣé báyìí lè ṣe. wọ́n ti gbọ́ yé báwọn. àdúrà ni màá kàn ṣe fún yín lẹ́yìn ẹ̀. àwọn tí wọ́n bá lọ mọ́kàtà bá dé l'Ógbómọ̀ṣọ́ àdúrà tí màá ṣe fún ọmọ fẹ́ ṣe fún yín. bẹ́ẹ̀ ni bàbá. pé a tú yìí lára. Oye ṣàtẹ̀lẹ́lẹ̀ tí mo fẹ́ wí yìí ń tiẹ̀ èèyàn rí ọmọ tó sì fẹ́ wà lìjẹ́ náà láti fi àmọ́ kò ní kọ́mọ́rì nira láyé. Allah. ìyẹn náà wà bẹ́ẹ̀ náà kọ́mọ́ fi kún fún yín. mo rò pé tí ẹ bá rí. àgbọ́yé bàbá. so àdúrà lọ́rọ̀ yín kù sí. ṣùgbọ́n lórí ti kí wọn èyí ti kó mẹ́. a tú yìí lára. Arọ yìí lọ́rùn. Àtù yìí lára o. Arọ yìí lọ́rùn. Àsìkò tí ẹ ti mọ́kà dé. Àtù yìí lára. Àmì àtù yìí lára. Arọ yìí lọ́rùn.
lọ́rùn àtúnyìn lára àrọ̀ yín lọ́rùn àsìkò tí ẹ ti mọ́kàdé àtúnyìn lára. Ẹ má wọ kankan wá ìjókòó bàbá ẹ má kò torí Ọlọ́run torí Ọlọ́run. Ṣé tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run ní ẹgbẹ́ kéèyàn bá mi lówó torí kìí ṣe eléré. Bẹ́ẹ̀ni. Eléré ní máa sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n máa mọ lórí eléré náà. Hayyakumullah. Èmi èyí ṣe eléré. Kò sí tí ò ní sọ́ọ̀tì ẹ̀. Bóyá ó dùn mọ́ ilé ẹgbẹ́ mọ́ amúlé sọ mí tí ó bí yé ná. Ẹ má bàa rìgírẹ́tì pé mo sì mú lówó lẹ́ẹ̀kan. Hayyakumullah. Damallahu hayatahu. Torí ní ìsìn ní sọ̀rọ̀ mí ní sí àwọn òpin wọn náà mo sì mú lówó lẹ́ẹ̀kan o. Ó jẹ́ ní ìsìn. Ẹ wà á máa ká bàbá bẹ́ẹ̀ bá nílé pé mo sì aṣọ owó ìlófò. Mo rò pé ti yé. Ṣé mo wo yín lọ́wọ́ náà? Bí n bá ṣe wá sí mi, bábá wá wọ̀ pé òun mi ní nǹkan fún wa. Ọ̀lẹ̀ wá gbà ọ́. Níbo kẹlẹ́ àwọn àgbẹ̀ ní owó ní ìtumọ̀ yìí tó rò mí bàbá lọ. Ìyẹn dáa. Mo rò pé tí bá lè ṣe. Damallahu hayatahu. Bàbá rẹ̀ náà ní àkáǹtì mi ní ẹ̀rọ ọgbà. Èyí ò ní ìtumọ̀ yìí. Ẹni túmọ̀. Ọjọ́ ìṣàánú. Ṣé a rí èmi ò wá ṣe wá sí bí? Bẹ́ẹ̀ni. Mo kàn wá kí wọ́n jókòó ti bàbá mi. Khadimul muslimin. Bàbá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀rẹ́ mi, èmi èyí sọ̀rẹ́ mi o. Hayyakumullah. Bàbá mi ni wọ́n o. Ó ti jẹ́ nu o. Hayyakumullah. Bàbá ni wọ́n jẹ́ fún wa. Nípò bàbá ni wọ́n jẹ́ fún wa. Láṣẹ bàbá ni wọ́n jẹ́ fún wa. Lánàá olùrèwá ni wọ́n lánàá olùbọ́ wa ni wọ́n Ọlọ́run ló mọ́ sábà ní ká máa ró jẹjẹ lánàá lójúṣe bàbá tí mọ̀ pé á jẹ nǹkan. Allah. Lónìí náà sílẹ̀ tó wá mọ́ ìbí ìsinmi ọkọ̀ tá ní wọ́n ṣe lánàá òun ò yé ṣe. Alhamdulillah. Ìtọ́lẹ́ni tó sọ yí pé ẹ máa bú mi tẹ́ẹ̀ fún ojú bẹ́ẹ̀ lọ tó wá ṣe pé ẹkú tẹ́ẹ̀ fún mi ní ó jẹ́ kí mọ́mọ́ bí wọ́n ṣe jókòó bí ọwọ́ àwọn faramọ́ ẹ máa bú mi. Allah. Ẹ̀yà ẹ wá jẹ́ kí n sọ pápá lónìí nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tí wọn ò sì ní wí tí wíwí rẹ̀ mọ́tò fẹ́ máa dùn wọn. Hayyakumullah. Ìdí mo fẹ́ wí kì í ṣe kó mọ́ra fún wọn o. Mo mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ ojúlówó èèyàn. Láwọn èèyàn. Láwọn èèyàn fà. Allah ó yẹ èèyàn. Ẹ o tó ṣe wípé àjọṣe wọn ó lè máa mú mílíọ̀nù wá. Táwọn èèyàn sì láwọn ò bá wọn ṣe mọ́ nítorí pé wọ́n ń bá mi ṣe. Allah. Wọ́n sọ pé ẹ máa lọ. Wọ́n sọ báwọn ènìyàn pé lápò bá jẹ́ èèyàn ni ẹ máa lọ. Ẹ dì mú Ọlọ́run ó ṣe. Ṣé ẹ̀rù pé ní ìwé máa lọ lọ́wọ́ sí mi? Allah. Wọ́n mọ̀ ní o, kì í ṣe pé tí wọ́n gbà fún mi. Ó jìnnà kọ́ rárá. Hayyakumullah. Wọ́n mọ̀ fúnra mi. Bẹ́ẹ̀ni. Ṣé báyìí ní ìsìn, èèyàn mélòó ló wá lè ṣe bẹ́ẹ̀ nítorí èèyàn? Ọlọ́run o. Mílíọ̀nù láwọn àgbẹ̀ yóò ṣe mílíọ̀nù èèyàn kan méjì màkọ́. Àwọn táwọn wí tí wọ́n bá wọnú ọgbà yìí wọ́n lè sọ pé ó dá o. Kí ní tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí? Ń ṣe yó. 20 million rèé. Ó ní ẹ máa ta lọ bẹ́ẹ̀ ni ẹ bá máa. 10 rèé. Òun náà mọ̀ nínú wọn lójú ọmọ dápọ̀. Bẹ́ẹ̀ ni bàbá, ojú bó ṣe ń lọ dáa mọ́. Ìwọ̀nba tí tó mọ̀ ní. Díẹ̀ náà ni hayyakumullah. Tó bá wá mọ ìjábà tó wá pẹ̀lú. Anakumullah. Torí bẹ́ẹ̀, bí n bá wá bí wò ní yìí ọ̀bá yẹ kí n kú òlógbò mọ̀ sọ tí mo bá wá ń bọ̀, ó tó bẹ́ẹ̀ bí ojú Ó bẹ́ẹ̀ lọ. tó bẹ́ẹ̀ bàbá. Allahumma àmín. Sọ pé bí kéwù bá ní ìyọ̀nù. Ọ̀rọ̀ bá níyọnu. Bí mo bá níyọ̀nù. Ó bá níyọnu. Bàbá wa kárí Mùsùlùmí ní kéwù bá níyọ̀nù. Ó bá níyọnu. Bí mo bá níyọ̀nù. Ó bá níyọnu. Kéwù tí ẹ ké mímọ́ tí ẹ mọ̀, kò ní yọ yín rí lẹ́nu. Àmì ọ̀rọ̀ bí ké ó bá níyọnu. Bí mímọ́ bá níyọnu. Bí ké ó bá níyọnu. Bí mímọ́ bá níyọnu. Kéwù tí ẹ ké mímọ́ tí ẹ mọ̀, kò ní yọ yín lẹ́nu. Àmín. Ṣé ọkùnrin fẹ́ sọ fún mi pásìkò tó kọ́? Wọ́n yẹ fún Màmúlù lágbo lọ jókòó. Bẹ́ẹ̀ni. Àti ẹ̀ tó bẹ́ẹ̀. Ọmọ ni a sì bí. Ilé máa máa búlé wọn wá máa gbọ́dọ̀ àpò.
tí o ti jókòó ó ti yà wọ́n fẹ́ yìí tì Ayakumullah. ìwọ́n ní wéèsì àsìkò. Insha Allah. ṣé ẹ rí mo kàn fẹ́ ká mọ sí kinní kan nínú tí bàbá wa tí wọ́n ṣe lẹ́kṣọ̀ fún wa mùrọ́kì bàbá ilẹ̀ ìpínlẹ̀ nǹkan ọ̀dọ́ láti dòkítọ̀ mùrọ́kì mọ̀ọ́kì Bashiru Sama náà mo fẹ́ ká mọ sí kinní kan sọ. Bàbá wa igi ogun nígbà táwọn kan sọ̀rọ̀ wọ́n tún mẹ́ńṣọ̀n kinní yẹn. Gbogbo ẹni tó bá wá ń fọ́lò mi dáadáa láti inú Ramadan títí di ìsìn kò síbi tí mo ti láǹfààní àti ti lẹ́kṣọ̀ nílẹ̀ Yorùbá yìí tí mi ò mẹ́ńṣọ̀n kinní. Ayakumullah. Torí pé mo láǹfààní àti identify kinní yẹn gẹ́gẹ́ bí problem táwa mùsùlùmí ní tí ò jẹ́ ká láṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ dáǹsì. Kí ni nǹkan náà? Òun ni disunity. Wọ́n rọ̀ bó tí ẹni sìn. Káwò pé èmi Tìjàní ànẹ́mí. Káwò pé èmi Kọ̀dìríyà ànẹ́mí. Èmi Sàlàfíyà ànẹ́mí. Èmi Alùsùnnà ànẹ́mí. Zumura lèmi. Èmi Zumura lèmi. Markaziya lèmi. Àdàbíyà lèmi. Tétọ́ ni alásàlátù làwa Ṣàmsíyà làwa kíní kankan gbogbo àwọn yàyàyà tá a máa jẹ́ o. Ṣáárí kíní yẹn òun ni problem táwa mùsùlùmí tó ní agbára jù tá a fi rí nǹkan kan àjí. Allah. Òun ni problem tó lágbára jù tá a ní. Ó dijọ́ tá a bá rí wípé ìsìláàmù làkọ́kọ́ káwọn ti bí yẹn tó dé ká tó rọ́nà lọ. Ayakumullah. Ẹ wá wo àwọn tí a jọ wà lórí fíìlì tá a jọ ń ta kàngbọ̀n nílẹ̀ Yorùbá yìí. Wọ́n ti identify kíní yẹn gẹ́gẹ́ bí weakness wa. Wọ́n rí gẹ́gẹ́ bí pé weakness ni lọ́dọ̀ wa. Wọ́n wá ń lò against wa. Tọ́rọ̀ bá débẹ̀ nílẹ̀ ní ìsìn tó bá débi pé àjọ ń du nǹkan ní tá àjọ fẹ́ gbà láàrin ara wa. Táwọn náà fẹ́ gbà, táwa náà fẹ́ gbà. Àwọn wà á wò pé àwọn kinní yìí ẹ̀jẹ̀ á dá sí wọn láàrin pé ẹ̀yin kan Sàlàfíà, ẹ̀yin kan Sùfíà. Àárín wọn dàrú ná. Èyí ò láwọn abára wa rán. Súfì ni wọ́n, Sàlàfí ni wọ́n, ní ìgbà, òòrá tó sọ báyìí, òòrá díìsì báyìí, òòrí kìíní kan báyìí. Èyí ò láwà tó dé lọ, àwọn tí mú kéde nǹkan ká tó lajú. Allah. Mo rò pé tí ẹni sìn, ẹ̀yà wo ní social media, àwa làwa máa ń búra wa. Àfáà yọ máa fa bí yóò bú dáa. Gidi. Ó rà níbi táwọn ti ń búra wa lọ́wọ́, kí lẹ rò pé lè jẹ́ common interest tó lè gbà wá pọ̀ tá a lè rí àjí. Ẹ sọ ká gbọ́. Nígbà Mọ̀rùkàsí ní ìsìn táwọn bá mú àwọn àdàbí àwọn oògùn wọn dáa. Gidi. Níjọ́ tó bá tún wà àdàbí àwọn oògùn Mọ̀rùkàsí àwọn oògùn dáa. Buddha. Mo rò pé ní ìsìn. Ká sọ pé kinní kan wà lásìkò tá à ń búra wa lọ́wọ́ yẹn. Tó ṣe bá ṣe gbogbo umma láǹfààní ṣáà lè jọ sọ̀rọ̀ pọ̀ tá a fi rí kinní yẹn mú. Torí bẹ́ẹ̀ tá a bá lọ kọ́ kinní yẹn pamọ́ síbì kan kákan rí wọn gẹ́gẹ́ bí vehicles tí kálukú ń lò láti fi débi tó ń lọ. Tá a bá rí bẹ́ẹ̀ kákan rí bẹ́ẹ̀ ordinary vehicle lélẹ̀ òun ọkọ̀ ní nǹkan. Ayakumullah. N tó ń jẹ́ nǹkan gan òun lẹ̀ sí wa torí pé n tó sọ wá dẹyọ kan pọ̀ ju n tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ lọ. Damullah hayata. Ibì kan náà lájọ ń kọ ní Síkírù. Kùránì kan náà lájọ ń kà. Òkan náà là ń gbààwẹ̀. Ìkámọ̀ kan náà oṣù kan náà là ń gbààwẹ̀. Bàbá là ń yí ni wọ́n dé ìgbà kan náà là ń yí wọn lọ. Oṣù kan náà lẹ́nu ìgbà kan náà lẹ́jọ́ dé. Gbogbo àwọn tó pa wá pọ̀ yẹn ni ká máa wò. Ṣé rí tẹ́ntẹ́ntẹ́ tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ yẹn já fílẹ̀ they are immaterial, they are insignificant. Damullah hayata. Torí bẹ́ẹ̀ ẹ wá wo ní ìsìn òṣèlú ní bẹ́ńtà tá à ń wò lọ́ọ̀kan ní ìsìn. Òṣèlú ń bẹ́ńtà báyìí à ń wò lọ́ọ̀kan. Kálukú wa la ní interest. Àwa ní, àwọn ní, òun ní, ìwọ ní, èmi ní. Kálukú wa ní interest wa lọ́tọ̀ọ̀tọ̀.
àwọn politicians yẹn ń sìn kálukú wọn náà wà pé kán wọ́n lúgọ̀dẹ̀ wá wọ́n wò pé ṣé àwọn olóṣèlú kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn o rárá o ẹ̀yin lè má mọ̀ o kò sí tó kàn olóṣèlú kankan pẹ̀lú ẹ̀sìn kankan mùsùlùmí nìkan ni christian yẹn ni oníṣẹ̀ṣe yẹn ni o kò kan politician in tó kan àwọn òun ni pé strategy wo la lè adopt tó lè fún wa ní result ó tán n tó kan wọn nìyẹn o torí bẹ́ẹ̀ ìwọ àfáà tó fẹ́ han ààrẹ lè mọ̀ nítorí olóṣèlú kan ọmọ para rẹ dànù kì í ṣe pé nítorí tiẹ̀ kì í ṣe pé torí ẹ̀sìn tiẹ̀ àbí torí tiẹ̀ làwọn ṣe ń ṣe tí wọ́n ń ṣe àwọn kan ń wò ni pé wọ́n á calculate ní calculation wọn every election season ni wọ́n máa ń ṣe wọ́n láwọn strategist lọ́dọ̀ wọn ẹ̀yẹn jókòó báyìí ó yá kí la lè adopt lásìkò yìí ẹ jẹ́ ká mú gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí ẹ jẹ́ ká mú deputy gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí senator yẹn ẹ jẹ́ ká zone síbí rep yẹn ẹ jẹ́ ká gbé lọ bí for their own selfish interest kí wọ́n lè bá win election simple. ojú bẹ́ẹ̀ lọ ẹ̀sìn kọ́. tọ́ba dẹ̀ ti win election ó tán nìyẹn ṣẹ́rí strategy tí wọ́n lò lọ́tẹ̀ yìí wọ́n lè má lò mọ́ tó bá dọdún míì tọ́ba di pé kò ní wọ̀. ṣé ti báyìí nísìn sotori bẹ́ẹ̀ àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ káwọn máa ṣe tiwọn torí pé ṣe tiwọn ni wọ́n bèrè lọ́wọ́ ẹnìkan pé what is your occupation only my occupation is politics ẹni tó jẹ́ professional politician ṣé ẹ mọ̀ pé ìwọ náà nídìí ọjà rẹ tó ń tà ṣé o mọ̀ pé gbogbo tó lè jẹ́ ọkà lọ́mọ ẹran àìbẹ̀ẹ̀kọ́ so leave them to do their practice according to their profession mo rò pé tí ẹni sìn leave the politicians ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún ọmọ wọn ni wọ́n sórí rẹ̀. àmín àmín. gbogbo yín tẹ́ ẹ gbé igbá pátá lẹ́ wọlé nu gbogbo ẹgbẹ́ ẹ ti wọlé. àmín. ẹ sàmì. àmín. gbogbo yín tẹ́ ẹ gbé gbá gbogbo PDP ọ wọlé gbogbo APC ọ wọlé APM ọ wọlé. akọ́ọ̀dù ọ wọlé. ọ wọlé. gbogbo yín lẹ́ wọlé gbogbo yín lẹ́ dàrẹ gbogbo yín lẹ́ di gómìnà gbogbo yín lẹ́ di sẹ́nẹ́tọ̀ gbogbo yín lẹ́ di rẹ́ẹ̀bù. lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀jọ dìbò. ẹ sì jọ wọlé. ẹ jọ wọlé. Insha Allah. àdúrà wa nu ẹ ṣáámi. àmín. wọ́n ibi tí mò ń lọ lélẹ́yìí o leave the politicians to do their profession according to the practice of that profession. Yeah. It is none of our own business táwa ò kí ń ṣe olóṣèlú ibi tó kan àwa lélẹ̀. ibi tó kan àwa gẹ́gẹ́ bí Muslim òun ni pé àwa náà ní interest tiwa how do kí dẹ̀ ní interest tàwa Islam interest tiwa nìyẹn now interest tiwa òun ni development interest tiwa òun ni security interest tiwa òun ni peace interest tiwa òun ni stability interest tiwa òun ni economic emancipation interest tiwa òun ni ntí bàbá wa tí wọ́n ṣe lẹ́tọ̀ fún alẹ́ nǹkan sustainable development interest tàwa nìyẹn àìbẹ́ẹ̀kọ́ ṣe àwọn tó jẹ́ interest wa yẹn òun ni káwa pursue religiously àdẹ̀lérí achieve tá a bá para wa pọ̀ ká sọ̀rọ̀ àwa dẹ̀yọ̀ kan. ya ọmọ lọ. mo rò pé ti yé. àgbọ́yé bàbá. ọlọ́run sọ bẹ́ẹ̀ tó pọ̀ mọ́nà fún ata àwọn àgbẹ̀lẹ̀ ìgbèrú àtẹ̀kọ́. àìbẹ́ẹ̀kọ́ ìtọ́lọ́run wí bẹ̀ náà nù. àìbẹ́ẹ̀kọ́ innamal mu'minuna ikhwa ìtọ́lọ́run wí bẹ̀ náà nù. wọn àtẹ̀sìmọ́ bí hábìlẹ̀ jẹ̀ ní ọ̀wọ̀ ìtọ́lọ́run wí bẹ̀ náà nù. wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum ìtọ́lọ́run wí bẹ̀ náà nìyẹn o. mo rò pé ti yé gbogbo àwọn ibi tọ́lọ̀ ti pè wá lákìísí ẹ̀ nìyẹn ẹ wá jẹ́ kí n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí torí mi wá ṣe wá sí mo mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo sì ṣe ń sọ. ọ̀rọ̀ náà la ṣe ń sọ látàárọ̀. wọ́n ní wá sí mi máa ń lé pọ̀ máa ń lè máa ṣe wá sí ọ̀rọ̀ yẹn. àyà kọ́mọ́lá. mo wá ń sọ̀rọ̀. à ń sọ̀rọ̀. wọ́n ní wá sí tí máa lè mo ní ṣe ọ̀rọ̀ ni. mọ̀ yàtọ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àti wáàsí tí bá ti ń lọ bìkan lè bí àkọ́kọ́ dání bákan náà máa sọ̀rọ̀ nítorí bákan náà máa sọ̀rọ̀ tí bá pè bí àkọ́kọ́ dání wọ́n ní máa lé òkùnjú bẹ́ẹ̀ lọ lèmi náà fi ṣe wáàsí mọ́ ni mo fi máa sọ ọ̀rọ̀ ṣe rí àfáàní alhablu wad-dalu fi nafarin idha irtabaqa. alhablu wad-dalu fi nafarin idha irtabaqa. وفي تفرد يخزى الحبل والدلو وفي تفرد يخزى
والنفع في إبرة بالخيط ما اجتمع. والنفع في إبرة بالخيط واجتمع. ولا بهجرهما نفع ولا حلو. ولا بهجرهما نفع ولا حلو. ولا بهجرهما نفع ولا حلو. Kọ́ba ajá mọ́ ẹgbẹ́ tí mo fẹ́ wí dáadáa. الحبل ودلو في نفع إذا وقبت. Kò sí tó wà láyé tí ò láǹfààní tiẹ̀. Pé kíní kan wà láyé kò láǹfààní kò sí. Ṣùgbọ́n bó ṣe lè wù kí nǹkan láǹfààní tó tí wọ́n bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ àǹfààní tí wọ́n ṣe yóò kéré ju tí wọ́n bá papọ̀ lọ. الحبل ودلو في نفع إذا وقبت. Ẹ̀wọ̀n nǹkan dóró tá a fi máa fa ni ó wúlò. Okùn tá a máa so mọ́ méjèèjì wúlò lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọn ò bá papọ̀ ń wọlé gbómi lélé. وفي تفرد يزل الحبل والدلو. Ọmọ ìlú Aláàfin ẹni náà. Ọmọ ìlú Aláàfin. Ẹgbọ́n dáadáa kó clear o. Ẹgbọ́n gan ni o. Ṣé a rí okùn? Ó wúlò àbí òwúlò? Dòrò ó wúlò àbí òwúlò? Tó bá jó mi la fẹ́ mu táwọn méjèèjì tó bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ sí alẹ́ rómi mu. Torí bẹ́ẹ̀ àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá òǹgbẹ ń bẹ wá okùn sì ń bẹ nù wa dòrò ń bẹ nù wa èntòkù ni kókùn gbéra ńlẹ̀ kọ́ lọ bá dòrò ṣe àbí kí dòrò gbéra ńlẹ̀ kọ́ lọ bọ́kùn ṣe káwọn méjèèjì kọ́ bára wọn ṣe papọ̀ kó òǹgbẹ tí ń gbẹ wá kó lè bá a lọ. wà ní تفرد يزل الحبل والدلو. Ẹ̀wọ̀n gan tí gbogbo wa bá sọ pé nípa àwọn ẹṣẹ́ tí kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí Nasirat dúró lọ́tọ̀ tí Kọ̀rímù dúró lọ́tọ̀ pé mi nípa yìí ṣe. Ansarudeen ni. Táwọn náà dúró lọ́tọ̀. Ansarul Huda. Táwọn náà dúró lọ́tọ̀. Táwọn ò ní bára wọn ṣe. Mo rò pé ṣé ní ìsìn tọ́ni Sufi dúró lọ́tọ̀ tí Sàláfì dúró lọ́tọ̀ tí Sùmùrà dúró lọ́tọ̀ tí Mọ̀rọ̀kàsí dúró lọ́tọ̀ Tákàbíyà dúró lọ́tọ̀ tí gbogbo ẹgbẹ́ dúró lọ́tọ̀ wọ́n fi ìtàkùn àrùn ìyá àgbàlá àbùrù. wọ́n fi تفرد يزل الحبل والدلو. wọ́n fi تفرد يزل الحبل والدلو. Ẹ̀wọ̀n nǹkan ó dìgbà tí gbogbo wa tá a bá ríra wa bí okùn táwọn kan ríra wọn bí ìdóró tá a wá bára wa ṣe láàtò bọ́ nínú wàhálà tá a kóra wa sí. Bá a bá ti bá wa dá àwọn ara wa lọ́ọ̀kan ẹ wá wó nǹkan. Ǹjẹ́ ọmọ ṣe wọ́n pọ̀ ju ní ṣe wá lọ́wọ́ ẹ̀ lọ. والنفع في إبرة بالخيط واجتمع. Wà á bọ́ májítà màá. والنفع في إبرة بالخيط واجتمع. ولا بيجرهما نفع ولا علو. ولا بيجرهما نفع ولا حلو. Ẹgbẹ́ mi dáadáa kó clear dáadáa. Ta ló wà nínú wá méjì ọ̀wọ́ sọkọ́ náwó? والنفع في إبرة بالخيط واجتمع. Ẹ̀wọ̀n nǹkan kò sẹ́nìkan tí ń bẹ nínú wá méjì aṣọ òsì lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni àbá bọ́ọ̀lù mẹ́rin tí bàbá wọjọ́ gba aláàmọ́sá ń gbé ẹ̀kọ́ dáadáa o. Àyè bẹ́ẹ̀ kọ́. Náà ẹ wá wo aṣọ tó wà lọ́rùn wa nǹkan méjì ló ṣiṣẹ́ lára ẹ̀ ká tó wọ̀. والنفع في إبرة بالخيط واجتمع. Abẹ́rẹ́ ṣiṣẹ́ ń bẹ̀, òwú ṣiṣẹ́. Níjọba abẹ́rẹ́ bá sọ fún òun ò ní bóun ṣe owó ní gbogbo ayé ọmọ rẹ̀. ولا بيجرهما نفع ولا علو. Ẹ̀wọ̀n ọgbọ́n wa yìí ní ìṣe bá ti wà yìí. Òòlà ń bẹ ẹ̀wà Mùsùlùmí. Ẹ̀rọ tó jẹ́ àwọn ọ̀rọ̀ abẹ́rẹ́ dúró lọ́tọ̀, òwú dúró lọ́tọ̀. ولا بيجرهما نفع ولا حلو. Àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹja ṣera wa lọ́kan, ká sọra wa lódìdí. Báwa bá dúró lẹ́yọ̀ kan, àwọn olóṣèlú kan máa bẹ̀rù wa. Wọ́n bẹ̀rù wa. Wọ́n bẹ̀rù wa. Yakumullah. Ẹ̀yin ẹ jẹ́ kí wọ́n gbọ́ Mùsùlùmí Yorùbá kẹ́nu wá kàn kò lẹ́ẹ̀kan náà. Ẹbí báyìí là ń lọ. Olóṣèlú inú wa ẹ bà mọ́lẹ̀. Kọ́ máa ṣe tiwọn.
iṣẹ́ ẹ̀ṣẹ̀ làwọn ń ṣe. Bẹ́ẹ̀ni. Aláwa Mùsùlùmí táwọn èso lóṣèlú tí gbogbo wa tẹnu wa bá fi kò lóde pé ń tà fẹ́ ni gbogbo àwọn olóṣèlú lẹ́ẹ̀kan náà ni wọ́n máa bẹ̀rù wa. Ṣùgbọ́n kí ni òjò wọn bẹ̀rù wa wọ́n ti mọ̀ wọ́n ti fún alẹ́ rán léyà ní ìsìn àsìmínú. Wọ́n lọ fún bí ìbúra tí. Àsìmínú láti ẹ̀dúnwẹ́ pàrọ̀ inú náà gbà kọ́ọ̀tì àwọn bàbá wa ti ẹjọ́ kò. Bílù kọ́ ìpínlẹ̀ jíjẹ náà. Wọ́n lọ bí ẹgbẹ́ ìlú lọ fún wàlá wọn. Àwọn ọmọ àdìbò olóṣèlú ọ̀wọ́lé tán ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà a máa tẹ̀lé ní ẹ̀fọ́ kọmíṣánná. Kọmíṣánná mélòó la ní ọjọ́ Mùsùlùmí? Ẹ̀sìn mélòó la ní ọjọ́ Mùsùlùmí? Kódà wọ́n bẹ̀rẹ̀ lè bẹni tí ì ṣe Mùsùlùmí ṣalága bọ́ọ̀lù alálàájì bá àwọn múra. Ayyakumullah. Mo rò pé ṣé ní ìsìn àwọn tẹ̀lé ní àwọn ọ̀gbẹ́ mélòó la ní? Ọ̀nàrí ìdààbò abẹ́nùjáàbò lásán àwọn ọmọ àkọ́kọ́ orí tiwọn kìí ṣe orí ti àwọn ọmọ tiwọn o àwọn ọmọ tiwọn kọ́kọ́ borí wàhálà lábọ̀ fà. Kò sí ntọ́fà pípọ̀ wa àjẹ́ wúlò subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Jàmá ẹ̀gbọ́n kan lọ́wọ́ bá tóbi. Allah.